mi ò fẹ́ rí àwọn èèyàn wọ̀nyí mọ́ nípínlẹ̀ Kwara, gómìnà Abdulrasaq sọ̀rọ̀. Bí àsìkò kan bá wà tí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq kóró ojú gidigidi tí kò sí ẹ̀rín lẹ́nu ọkùnrin náà rárá, àsìkò yìí ni o. Èyí kò ṣẹ̀yìn bí ọkùnrin náà ṣe fọná sójú tó sì pàṣẹ fáwọn àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró nílẹ̀ yìí, National Drug Law Enforcement Agency NDLEA, pé kí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n bá lè ṣe láti kásẹ̀ àwọn tó ń ṣokòwò àtàwọn tí wọ́n ń lo egbòogi olóró nípínlẹ̀ Kwara nílẹ̀. Ìjọba Kwara ní pẹ̀lú àjùmọ̀ṣe àjọ NDLEA, àwọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, tí wọ́n á sì fọ gbogbo ìlú Ìlọrin àti àyíká rẹ̀ mọ́ lọ́wọ́ àwọn elégbòogi olóró, àwọn tí wọ́n ń tà á, àwọn tí wọ́n ń rà á àtàwọn tí wọ́n ń mú un. Gbogbo ibi táwọn afurasí ọ̀hún farapamọ́ sí ni wọ́n láwọn máa fọ́ sí wẹ́wẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ náà, olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà lórí gbígbé àti àṣìlò oògùn àti wíwá ọ̀nà àbáyọ, Ailiru Ọlámilékan Mikael, ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ NDLEA lórí lílò àti gbígbé egbòogi olóró ni yóò mú àlàáfíà àti ètò ààbò gbópọn sí i nípínlẹ̀ Kwara. Ó ní lásìkò tí ayẹyẹ ọdún ń bọ̀ báyìí ni àwọn tó ń lo oògùn olóró àtàwọn tó ń tà á máa ń pọ̀ sí i. Ìjọba kò sì ní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọ́. Ó rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara pé tí wọ́n bá ti kẹ́fìn ìwà ìbàjẹ́ kan lágbègbè wọn kí wọ́n fi tó àwọn agbófinró létí. Ọ̀gá àgbà àjọ NDLEA ní Kwara, Mohammed Bashir, gbóríyìn fún gómìnà Abdulrasaq fún àtìlẹ́yìn tó ṣe fún àjọ náà látọjọ́ pípẹ́ lórí bí ìwà egbòogi olóró yóò ṣe di àfìsẹ́yìn tẹ́gùn fiṣọ nípínlẹ̀ Kwara. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.